You understand? Arrange one. Yopi. Ṣé Yopi ti bọ̀? Olúwẹ̀ gbámọ́kànlá. Okay, bàbá. Àtìyá gan. Ẹ máa bọ̀ àtìyá gan. Wọ́n ní kẹ́ ẹ join. Wọ́n ní kẹ́ ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ kéèkì yìí. Ẹ join àwọn ọmọ yín. Láti gé kéèkì àkàrà ọjọ́ ìbí. Àgbo Tinúkẹ́. Àná máa join. Yopi ẹ máa bọ̀ sà. Ẹ máa bọ̀. Yopi ẹ máa bọ̀. Àgbà yìí fẹ́ kànyàn. Bẹ́ẹ̀ni. Tantala ti ń wo òkè. Bẹ́ẹ̀ náà. Ṣé ló dẹ̀ ń fi gòwò òkè? Àbí kí ló máa ṣe? Àgbàdé. Àgbàdé ó ti dàgbà. Yopi. Yopi ma. Ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ yín láti gé àkàrà yẹn. Mélòó la fẹ́ pèsè? Wọ́n ní mẹ́ta. Tẹ́ bá ti gbọ́ 3 kẹ̀kẹ́. Ẹ já bẹ̀rẹ̀ padà. 1 2 3. Happy birthday to you. Congratulations. Thank you, sir. Yopi ma. Thank you, Yopi. Thank you, Yopi. Oh yeah, photo section. Photo section. Ó yá, ẹ jẹ́ kí Alhaji. Onírú. Ẹ jẹ́ kí Maruf onírú máa bá di o. Fuman governor, Abeokuta South, right? Kọ́ lọ́wọ́. Ṣé governor? Okay, chairman, Fuman. Fuman chairman l'Abeokuta. Okay, kí photo section yìí máa lọ. Photographer. Ẹ jọ àwọn tí wọ́n bá mọ̀ pé ó yẹ káwọn ọba Tinúkẹ́ ya fọ́tò nídìí kéèkì kí wọ́n máa join. Báwo èèyàn kan bá ṣe ń kúrò, kọ́ máa join torí time. Bí ètò yẹn ṣe ń lọ ní gómìnà ẹgbẹ́ Tampan Owólabí Àjàsá My officer ni wọ́n wọlé sáàrin wa. Success! Tampan governor, you are highly welcome, sir. You are highly welcome, Comrade Owólabí Àjàsá. We recognize you. You are highly. I ship Shribaro. Arrow Àríjá òòrì arókọ́mù látàárọ̀. Ọlọ́run bá ń gbọ́. Olówó tó ẹ̀pọ̀ àwọn ọlọ́jà rẹpẹtẹ. Ọlọ́run gbọ́. Ẹlòmíì tó jẹ́ pé wòsíwòsí 5,000 lójú bẹ̀rẹ̀. Arókọ́mù rè. Ẹ̀sà. Eléyìí sì ní ibi owó okòwò. Wọ́n sì ní ibi owó. Ó fẹ́ máa ṣe ọṣẹ. Ó fẹ́ gbà lápò èmi mo dá padà. Bẹ́ẹ̀ni. Mo lárúkọ́mù ń bọ̀ lónìí kó wá pàdé yín. Ọlọ́run ó ṣe ọ̀rẹ́ mi. Aláṣọ arókọ́mù. Okay. Nígbà tí ọkàn gbọ́dọ̀ ju tèmi lọ má tẹ̀ o. Àìrọ̀ ó tó bá dọ́gba náà ṣe. But ẹ̀dùn náà bẹ́ẹ̀ ó ti jí owó kan fílẹ̀ mú fún mi lọ́wọ́ lẹ́wọ̀. Wá ṣe é fásitì kókó wá bí. Ṣé tá a bá ti bẹ̀rẹ̀ eré? Àníkàn lè dáná sí wa. Bálá ní ìbámu ẹ̀sìn ìpawó ni kò lè rí tọ́jọ́ ọ̀sìn. Ó dìgbà tó bá ń ránṣọ̀ fún lójú àpò. Ṣé ẹ ti ya fọ́tò yẹn? Fásitì. Ṣé wọ́n ti yà á? Mọ̀rúfú onírú dà. Ẹ jẹ́ ká làájà náà bá wọn. Àdìọ́mọ́ ẹ̀gòkè. Ẹ kí Mọ̀rúfú. Kẹ́mi Kórèdé, àǹtí Àyọ̀ká. Bọ́sì Arẹ́pẹ́. Bọ́sì Arẹ́pẹ́. Wọ́n náà ti. Ó ti yá eléré nìṣó. Máìkì nìyẹn. Mo láìkì iná mi ẹ good producer. Ẹ produce wa. Ó fine. Alájíṣẹ́ fi ní ká má kọjú. Ó tún ẹ̀fì là ń fẹ́ kó. Má kọjú ọ̀la. Ṣé ẹ ti ya fọ́tò? Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.